والأرض إلها لكتكم السلام عليكم ورحمة الله وبركاته. ẹ kúrọ̀lẹ́ o. tọ́pìkì wa tòní òun náà ni ẹ̀kọ́ nípa solution oògùn HIV, àrùn HIV àbí ẹni àrùn tí ò gbọ́ oògùn. a máa sọ̀rọ̀ lórí ẹ̀, a máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀, a dẹ̀ máa kọ́ wa ara wa lẹ́kọ̀ọ́ lórí oògùn ẹ̀dà fún àwọn obìnrin. ẹ̀dà yẹn jẹ́ nǹkan tó stubborn tó máa ń da àwọn obìnrin láàmú, especially àwọn tó bá fẹ́ ṣètò ọmọ. ó máa ń da àwọn láàmú gan. tọkọ-tìyàwó bá lájọṣepọ̀ tán, ìgbà míì lórí ibùsùn bẹ́ẹ̀ náà ni wọ́n á wà tíyàwó á ti discover pé nǹkan tí ọkọ òun ń drop sí inú ara òun ó ti ń ṣàn jáde látara òun. Allahu Akbar. wọ́n sì lè ti ṣe tọ́ngbà míì kódà kó tẹ̀ ti wẹ̀ àbí kó dìde pé òun fẹ́ ṣe one or two things, yóò rí pé kíní yẹn ó ti ń jáde padà. àwọn Yorùbá ń pè lẹ́dà, àròyìnbó fún òyìnbó darí fún náà ní sperm leakage. wọ́n ń pè nù. a máa kọ́ra wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀. wọ́n mọ̀ fi ń ṣèyàn o. kódà gbogbo àìsàn tẹ́ rí nínú ayé yẹn pátápátá mo sọ fún yín, gbogbo ẹ̀ lórí duplicate. natural wọn wà tó pé yóò dédé happen sí yàn. ìníwà tó máa dámọ̀ tí wọ́n fi ń ṣe èèyàn pẹ̀lú ẹ̀mí èṣù. cancer ó ní àrọ́dàrọ́dà ẹ̀. diabetes ó ní àrọ́dàrọ́dà látọ̀dọ̀ ọmọ adámọ̀. stroke ó ní àrọ́dàrọ́dà látọwọ́ ọmọ adámọ̀. ẹ̀dà, gbogbo àwọn àìsàn tá ń sọ yìí asthma ni. àwọn tó fẹ́ ṣètò ọmọ ká má rí mẹ́sìsì mọ́, adẹ̀fẹ́ bímọ, ẹni tí ò rí mẹ́sìsì báwo ló yẹ fẹ́ ṣe tí ó menstruate wọn. àwọn kan máa ń mú nǹkan, wọ́n máa ń sísì mẹ́sìsì àwọn èèyàn míì. àìṣèdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀. irú ẹ̀dà yìí náà wọ́n fi ń ṣèyàn. àìsàn tí ò gbóògùn, ẹ̀rí pẹ́lẹ̀ Yorùbá ti mọ̀ ti pẹ́, wọ́n máa fi ń ṣàrẹ́ pé àìsàn tí ò gbóògùn kọ́lọ̀ má fi ṣe wá àtàwọn ọmọ wa. ẹ̀rí pé Yorùbá máa ń gbàdúrà yẹn torí wọ́n mọ̀ pé ọmọ Ádámọ̀ wọ́n lè fi ṣèyàn. gbogbo àìsàn tó wà nínú ayé pátápátá kò séyìí tí wọ́n lè fi, tí ọmọ Ádámọ̀ ò lè fi ṣèyàn bẹ̀. la fi ń sọ fún wa níbi pé gbogbo nǹkan tẹ̀mí Muhammad Saheed tí mo ń kọ́ yín, tí mo ń ṣàlàyé fún yín, bí ìsínì láì, ìbáà jẹ́ natural ló fi wò, ìbáà jẹ́ pé wọ́n ń jà ẹ́ láàmú, àtọwọ́ ayé ló ti wá ló fi wò, bí ìsínì láì á gbọ́ control. confam lè bí sọ fún ẹ o, mi ì tán ẹ o. gbogbo àwọn àìsàn yẹn, hypertension, wọ́n fi ń dààmú èèyàn kó má ní fọkànbalẹ̀. ẹwà rẹ lómi alóògùn sí kò ní lọ, á lọ sọ́sítù kò ní lọ. àwọn tó ń wọ́ ọmọ náà, ẹnìkan ṣoṣo tó ń wọ́ ọmọ, ohun yìí kan náà ni mẹ́sìsì ẹ̀ ń ṣe ségesège, ohun yìí kan náà ni ẹ̀dá ń dà láàmú. oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ àwọn ètò tí yàn bá fẹ́ bímọ, gbogbo nǹkan tó yẹ kó nọ́mà wọ́n á da gbogbo ẹ̀rú pẹ̀lú ẹ̀, a máa nọ́ọ̀sì ẹ̀. ẹlòmíì òun máa lóyún tiẹ̀ oṣù kan sóṣù méjì, oyún yẹn á wálẹ̀ láì ṣe pé ó ní fibroid odidi ìlú kan náà tún nìyẹn, another case tún ni tó fi ń dààmú èèyàn tó bá ń wọ́ ọmọ. oyún ìjú ní Yorùbá ń pè. gbogbo àwọn àìsàn tó ń bẹ́nu ayé pátápátá ní unseen world nílò àwọn èṣù, gbogbo ẹ̀ ló ní duplicate
tí wọ́n ń jù sínú ayé fọmọ ádámọ̀ ọlọ́run bá fi sọ fún wa ní Al-Qur'an bismillahir rahmanir rahim ló sọ fún wa pé innahu yarakum huwa wa qabiluhum min haythu la tarawnahum èṣù àtàwọn fámìlì ẹ̀ yányán àwọn fámìlì ẹ̀ náà lóṣó àjẹ́ ẹlẹ́bọ lóògùn àwọn àlìjọ̀nní gbogbo àwọn evil yányán èṣù àtàwọn ọmọ ìyá wọn nìyẹn èṣù àtàwọn companion ẹ̀ wọ́n ń wò yí o tẹ́yìn ẹ̀dẹ̀ lè rí wọn ẹ ti understand ẹ bá tún wáyé àkànná sálẹ̀ tẹ́ṣù sí ń tọrọ ìyọ̀dá lọ́dọ̀ ọlọ́run tó kọ́lọ́run lára di ọjọ́ ẹ̀san kọ́lọ́run lára di ọjọ́ ìdájọ́ ọlọ́run ní ó dá òun ti gbọ́ o ó nítorí pé kí ni òun èṣù òun ò fẹ́ dánìkan jóná òun fẹ́ ní àwọn èèyàn lóríṣiríṣi òun á confuse àwọn mádámọ̀ òun á dá àwọn mádámọ̀ láàmú ó ní accept ìdí tí gbogbo èmi àti yí tá fi lọ ní ọlọ́run nìyẹn ó lè accept àwọn wo ilẹ̀ amin ibadika minale mukulasin òun làwọn tó yẹ kí ni o tí wọ́n sin ọlọ́run pẹ̀lú mímọ́ wọ́n sin ọlọ́run pẹ̀lú sincerity wàmọ́ umiru ilẹ̀ abudulẹ̀ amukulisina laudina unafa wọ́n submit gbogbo iṣẹ́ wọ́n gba àwẹ̀ wọn wọ́n kírun wọn wọ́n ṣèbádà gbogbo nǹkan wọn wọ́n submit ẹ̀ fọ́lọ́run ní total submission wọ́n dàrú wọ́n dàpọ̀ àwọn yẹn èṣù òní ní kápá lórí wọn iná ulézà láwù sultan alálẹ́zínà yatawallawna wà láàárọ̀ bí yatawakkalun èṣù òní ní kápá lórí àwọn wo àwọn tó nígbàgbọ́ òdodo tí wọ́n dẹ̀ gba ọlọ́run lọ́lọ́run tí wọ́n dúró tọ́lọ́run tí wọ́n gbára tọ́lọ́run àmọ́ iná mọ́ lẹ́sẹ̀ làwùsùn lìtọ́nà èṣù máma àwọn tí èṣù máma dà láàmú òun làwọn tó pé wọ́n bá rìn nípasẹ̀ èṣù ìpasẹ̀ iṣẹ́ èṣù tí wọ́n méṣù lọ́rẹ̀ẹ́ bí wọ́n ṣe ń sọ ọlọ́run wọ́n tún da gbogbo ẹ̀ pọ̀ èṣù máa ní kápá lórí irú àwọn bẹ́ẹ̀ ẹjẹ́ agbára ti ọlọ́run. nam tọ́pìkì wa lónìí àti ní HIV jẹ́ àrùn tí ó gbóògùn o kọ́lọ́n ṣàánú wa ń bẹ̀ wá ti kànyàn tí HIV wá ti dọ̀rọ̀ HIV tó ti ń di àwọn ọ̀sẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ yóò yí sí kinní ni ẹ ti understand kí irun orí máa kúnná kí wọ́n bẹ̀rẹ̀ sí ní rí pé òun lùsí wéètì láì ṣe pé ó lo nǹkan tẹ́ fi lùsí wéètì kó máa ní oríṣiríṣi àìsàn ráṣìsì lára kó ní fífà àwọn symptoms ẹni mò ń kà sílẹ̀ fún yín fa ẹni àìsàn tó bá ti jẹ́ pé kò gbóògùn nǹkan tá a fẹ́ sọ fún yín ẹ fi kojú ẹ̀ bí ìsì nílẹ̀ ìtọ́rọ́lọ́wọ́n ọba ló ń wòyàn sàn ó dẹ̀ ti sọ fún wa pé kú lìdá ilẹ̀ àhúdẹ̀wáhù fálítẹ́tìlì búdẹ̀wáhù lìdá yíkùn fálítẹ́tìlì búhù bí aram àwọn ò ní táìmù tá a fẹ́ wéṣì o kò sásìkò gbogbo ẹnikẹ́ni tó bá ní ìpèníjà lórí àìsàn HIV tó ṣáà ti jẹ́ àìsàn kò bá jẹ́ HIV náà ni kò bá ní pé wọ́n láìsàn kan tí kò gbóògùn ni HIV aṣẹ̀yídà nǹkan tá a fẹ́ sọ yìí dáadáa a lè jẹ́rìí sí kírú ẹni bẹ́ẹ̀ kó gbìyànjú gẹ́gẹ́ bá ṣe máa ń sọ àmú product wa jáde lónìí all in one product àrùn ti mú jáde lónìí gbogbo àìsàn ni product yẹn wà fún fẹ́ni tó bá wo fídíò yìí tó bá ní interest tó bá ní díẹ̀ 25,000 naira ni gbogbo ẹni àìsàn tíyàn bá ń lò ó máa rí ìpadà tíyàn ò bá láìsàn tó bá ń lo all in one by Sheikh Afagba natural herbs kò ní problem kò ní kó infection protection ni so all in one náà gbogbo èèyàn tó wáyé pé ó lóun ti lo oògùn sáìsàn àìsàn yẹn ò lọ àbí nǹkankan kó gbìyànjú kó lo all in one ẹni àìsàn lè lò fún 25,000 ní bẹ̀tẹ̀ àmú wá sí program yìí lónìí àgbàgbé
ẹlẹ́kejì gbogbo ẹ̀yin tí à ń kọ́ ní nǹkan àìdá tẹ́ bá ṣe tán ni àbí kẹ́ tó ṣe ẹ gbìyànjú ẹ sọ́pọ́ọ̀tì lọ síwájú ẹ̀sìn ẹ sọ́pọ́ọ̀tì àwọn aláìní àwọn opó àwọn ọmọ òrukàn less privilege generally à ń ṣètò mọ́ṣáláṣí masjid ilé ìwòsàn ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bọ́ọ̀ fáwọn aláìní ilé ìwòsàn fáwọn mẹ̀kúnnù school fáwọn mẹ̀kúnnù masjid káàkiri inú ayé gbogbo wọn tó bá ní sísì níbi tí wọ́n fi kọ́ tí sísì ẹ̀ ń bẹ nínú owó náà fi kọ́ masjid mọ̀ pé ó ti nílé lálùjánnà so gbogbo àwa tá ń jàǹfààní oògùn ìwòsàn níbí haida kó tó ṣe ni àbí tó bá ṣe o ti ṣe tán o kọ̀nfàmù ẹ̀ àbí kó tó ṣe gbìyànjú kó o ṣe sádàkọ̀ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àpàkáǹtì náà sìn ká tó wá fún wa ní oògùn HIV àti oògùn ẹ̀dà kọ̀nfàmù ni mò ń sọ fún yín oògùn HIV yẹn kì í ṣe nǹkan tí a kọ́ láfíríkà ń bí o ní ṣoògùn áfíríkà bẹ̀tì lọ ṣe bí ìsìnìláì máa sọ fún yín nísìn àmọ́ gbogbo yín ẹ gbìyànjú ẹ ṣíà prógráàmù yín fáwọn èèyàn a lè fàìsàn sin ọlọ́run àlàáfíà la fi lè sin ọlọ́run ìdí tá a fi ń gbé ètò yìí sílẹ̀ nìyẹn ládàtà bá rí bẹ́ẹ̀ gbogbo yín tẹ́ bá ṣe ń lò ó tó bá ṣe ń dún ládàtà bá rí bẹ́ẹ̀ kọ́lọ̀ mú lọ bá Fọdílátù Sheikh Al-Imam Al-Busayri ọ̀nà ogun kíní yẹn máa jẹ bọ́ so ẹ̀mú wa so all in one àtà ń sọ̀rọ̀ lé lórí ní ẹ̀rí all in one àtà ń sọ̀rọ̀ lé lórí lélẹ̀ 25,000 naira ní Nàìjíríà so ẹ rí pé ẹ ti rí báyìí all in one àtà ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ní all in one àtà ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ní ẹni ìpèníjà àìsàn ló lè lò fún ẹ ti rí 25,000 ní ẹni àìsàn ló lè lò fún yóò lọ bí sínú láì tààlà ẹni tí ò láìsàn tó bá ń lo all in one yìí ẹ ti rí tó bá ń lò kò ní ní àìsàn torí kò ní kó infection prevention ni ẹni tó ti ní àìsàn tó ti wá ń lo oògùn sí lóríṣiríṣi lo àwọn ábà sí bí irú eléyìí náà abóògùn òyìnbó tí ò lọ kó lo all in one wò bí sínú láì yóò gbóògùn ó lọ́wọ́ nú lẹ́sẹ̀ nú yóò gbóògùn confam lèmi sọ fún yín o èmi ò mú sí yín ní bọ́dí o ọláì bí sínú láì yóò lọ so all in one ní by Sheikh Afagba natural apps ẹ̀rí so 25,000 anywhere tẹ bá wà lẹ́lẹ̀ tí ọ́dà fún ẹ̀dẹ̀ gbìyànjú anywhere tẹ bá wà kò bá sàájì Amẹ́ríkà kò bá jẹ́ kìíní ẹ̀rí $75 ló bá jáde ní lab promo wà lórí ẹ̀ fáwọn ọmọ ìyá wa 25,000 ní 25,000 àwọn tó bá dẹ̀ fẹ́ kó ní oses náà ayé ẹ̀ wà confam ní tó dẹ̀ wà registered àwọn egbògi la fi ṣe láti egbògi oríṣi continent mẹ́ta la fi kójọ egbògi láti Arab sí wà ń bẹ̀ Arab country egbògi láti Asia continent wà ń bẹ̀ egbògi láfíríkà wà ń bẹ̀ confam lèmi sọ fún ẹ torí pé kí ni ìmọ̀gùn lọ ni adé láti kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rí pé tí bá wà àwọn Chinese àwọn India àwọn Japanese wọn kì í gbówó ọ̀rọ̀ Asia continent yányán wọ́n mọ̀ ń darúgbó wọ́n mọ̀ ń ẹ̀mí wọ́n mọ̀ ń sábà gùn wọ́n ń tọ́jú ara wọn pẹ̀lú àwọn egbògi tó lágbára tí kìí ṣe drugs ẹ̀rí so gbogbo bẹ̀yẹn lọ́lọ́run ni pé kí adarí ló darí wa lọ ká lọ kọ́ mímọ̀ ń bẹ̀ so wá wò pé 25,000 ó lágbára ó jowó ẹ̀ lọ ó jowó ẹ̀ lọ tó bá ń lò ó tó fi kojú ẹ ní àìsàn bí sínú láì yóò lọ tó bá dẹ̀ láìsàn tó bá ń lò prevention ni fẹ́ni infection fẹ́ni disease ìyẹn ó lè wà ní
ẹ ti understand so bá ṣe máa ń polówó ẹ̀ ní ó wà lára nǹkan tá a fi ń ṣe prógráàmù yìí ẹ ti understand ẹlẹ́kejì ni pé àkáǹtì fáwọn ọmọ aláìní gbogbo ẹ̀yin tẹ́ ń jàǹfààní àwọn nǹkan wọ̀nyí ẹ mọ fowó sàkáǹtì àwọn ọmọ aláìní bó ṣe wù kó mọ àti rẹ èèyàn ẹ máa wo prógráàmù wa a máa ń ṣe lecture mo dẹ̀ bẹ́ẹ̀sì lórí taoid bá ṣe sin ọlọ́run tá a nípa nǹkan pọ̀ mọ́ ọlọ́run láì tí mo bẹ́ẹ̀sì lé nìyẹn so ẹ máa ráwọn prógráàmù wọn káàkiri so kò sí nǹkan tá a fẹ́ ní afẹ́fẹ́ parọ́ fún wa prógráàmù tá a dẹ̀ ń ṣe iná káwọn ọmọ ìyá wa náà wọ́n lè jàǹfààní ẹ̀ ni àwọn ètò àwọn ọmọ òrukàn náà tá a gbé sílẹ̀ náà fáwọn aláìní fún lọ síwájú ẹ̀sìn ni bàbá tó bí àwa wọn sí láyé mọ́ àárọ̀ tí wọn lóòótọ́ pẹ̀lú kúlẹ̀ aláwù à ń ṣe sàárà fún wọn àmẹ́lẹ̀ yìí sádàkọ̀ járíyà ni ó jẹ́ fún wọn pé okay I submit myself gbogbo nǹkan tí mo kọ́ káàkiri èyí tí mo kọ́ ní Nàìjíríà èyí tí mo kọ́ káàkiri Áfíríkà nínú ìmọ̀ nínú egbòogi èyí tí mo kọ́ káàkiri India ní China ní Asia continent ní Arab country ní tí mo wá mímọ̀ lọ́bẹ̀ mo wá filẹ̀ pé kí n máa kọ́ àwọn èèyàn báyìí àmọ́ ládá tí màá bá máa rí bẹ́ẹ̀ àti báwọn èèyàn wá ṣe ń lò tó bá ṣe ń gbádùn ẹ̀ kó máa bá bàbá mi Fọdílátù Sheikh Al-Imam Al-Busayri Ọ̀nàgún lẹ́gẹ̀sì kan nìyẹn owó máa tán Al-Malu wal-Banun Zinatul Hayati Dunya àbí dúnìyà ẹ̀yin oníkéwù owó àtọmọ ọ̀ṣọ́ ayé ni bó dẹ̀ ṣe wù ká pẹ́ láyé tó àpẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ so àwa ń fẹ́lẹ̀ yìí a fi ń tọrọ àlùbáríkà a fi ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ àforíjì fún bàbá tó bí wa ni a fi tako iṣẹ́ èèyàn a fi sọṣẹ́ di anything ẹ ti understand torí iṣẹ́ táwa náà ń ṣe ni ìbẹ́ẹ̀ yára pé product tèmi ni mo dẹ̀ tún kọ́ àwọn èèyàn ní nǹkan confam mo dẹ̀ ń kọ́ èèyàn torí mi ní parọ́ rọ́lọ̀ ń wò wá ẹ ti understand so nǹkan tọ́lọ̀ bá dẹ̀ máa ṣe ló máa ṣe ọlọ́run ká rí àwọn ọmọ gidi fẹ̀yìn lẹ̀ fún so gbogbo yín tẹ́ bá ń lo àwọn item wọ̀nyí àtàwọn nǹkan tá ń kọ́ yín bí ẹ gbìyànjú ẹ máa fi tọ́rọ́ sísì ẹ máa fi sákàǹtì àwọn ọmọ aláìní Global Dahiratu Dhikrlahi Islamic Organization kò pé méjì a ní branch ní Nàìjíríà South Africa náà ń bí headquarter wa ń bí a ní branch bẹ́ẹ̀ àdẹ̀mbẹ̀ náà kí branch yẹn tún máa pọ̀ sí lórí dáadáa mọ́ṣáláṣí Global Dahiratu Dhikrlahi ilé ìwòsàn yìí Global Dahiratu Dhikrlahi school yìí Global Dahiratu Dhikrlahi nǹkan tá a wáyé ayé wá fún nìyẹn a lè wọ aṣọ méjì pọ̀ a lè so yàrá méjì pọ̀ lẹ́ẹ̀kan náà a lè kó mọ́tò méjì sí iwájú ta lẹ́ẹ̀kan náà a kúrò láyé lọ́jọ́ kan àmọ́ gbogbo nǹkan wọ̀nyí bá ṣe fílẹ̀ yìí kódà ká má rí parí àwọn ọmọ á tún take over legacy dáadáa nìyẹn o ò lè gbowó lọ́run àsàráìdò kì í gbowó ẹ̀rí gbogbo àwọn olówó dà nǹkan àwọn nǹkan dáadáa ẹ kọ́ mọ́sálásí ẹ ṣàánú ọmọ aláìní ni ẹ gbégi fúrúùtù ni ẹ gbẹ́bọ́ ò ní ẹ dá hospital sílẹ̀ lọ́fẹ̀ẹ́ àwọn aláìní lọ́bẹ̀ tó bá kú sádàkà járíyà ni ládẹ́ àwa máa bá ẹ abẹ́ni tó kọ́yàn lóògùn òwòsàn tó jiná bí mo ṣe ń kọ yìí tó wá kú tí wọ́n wá ń lo oògùn yẹn tí wọ́n fi ń ṣàǹfààní tí wọ́n fi ń gbà àwọn èèyàn tí wọ́n fi ń wo àwọn èèyàn sàn ládẹ́ á sì lọ́ọ́ máa bá nu sàárè ń bẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ taọrẹ tó bá di ọjọ́ ìdájọ́ yàmọ̀lì kìyàmọ̀ ọjọ́ nàró ṣẹ́tà ó máa wà lórí wọn umbrella máa wà lórí wọn òrùn nípa wọn yàrá àwọn disturb ẹlòmíì wà mí ní òmán adùnlá aleikum tí wọ́n ń sọ fọ́lọ́run pé ọlọ́run bless wa ṣàánú wa nínú àrísìkí ẹ fi ràn wá lọ́wọ́ tó bá fi ràn wá lọ́wọ́ tán ìwọ ọlọ́run àwa náà a máa fi ṣàánú àwọn èèyàn a máa fi ṣàánú àwọn aláìní a sì mọ ṣiṣẹ́ dáadáa àmọ́ ìgbà tó wó náà dé tọ́lá náà dé ńkọ́ wọ́n gbàgbé ọlọ́run pé ìwọ ọlọ́run tó bá lè bless wa o a máa ṣe dáadáa a máa ṣe gbá a máa ṣàwò so gbogbo àwọn tá a fẹ́ ṣe ìtọrẹ àánú fáwọn ọmọ aláìní account number ní o charity account 0123214254 account number fáwọn aláìní 0123214254 lẹ́ẹ̀kan sí account number fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria
gbogbo ẹni tó bá ní ìpèníjà lórí àìsàn HIV káwọ́ treat yẹn káwọ́ bọ́ sórí ẹ̀dà. Gbogbo ẹni tó bá ní ìpèníjà lórí àìsàn HIV ẹ gbìyànjú ẹ bá mi wá nǹkan tó ń jẹ́ ẹ bá mi wá black seed gangan. Black seed abatu sauda gangan seed yẹn gangan. Tẹ́ bá ti rí seed yẹn ẹ fi tẹ́lẹ̀ ìkòkò bóyá pọ́ọ̀tù bóyá kòkò tó bá fi ṣe àgbo yìí fi black seed tẹ́lẹ̀ ìkòkò yẹn. Tẹ́ bá ti fi black seed tẹ́lẹ̀ ìkòkò yẹn ẹ bá mi gẹ́ẹ̀tì ewé moringa àbí moringa lẹ́ ń pè moringa ẹ bá mi gẹ́ẹ̀tì ewé yẹn àti rúùtù ẹ̀ ẹ ti understand ewé moringa àti gbòǹgbò rúùtù moringa yorùbá ẹ̀ ayẹ̀rẹ́ òyìnbó yorùbá moringa ayẹ̀rẹ́ òyìnbó ewé ẹ̀ àti rúùtù ẹ̀ àti egbò ẹ̀ ẹ ṣànù kó mọ́ dáadáa ẹ wá kó lé orí black seed nínú pot tẹ́ bá kó lé orí black seed nínú pot ẹ wá bá mi da ìtọ̀ ràkúnmí lé lórí ìtọ̀ ràkúnmí camel àbí tẹ́ bá ti da ìtọ̀ ràkúnmí sí ẹ wá sè é lágbo gbogbo ẹni tó bá láìsàn tí ò gbóògùn e.g. HIV kó gbìyànjú kó máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lọ́sàn-án kọ́ọ̀pù kan lálẹ́ tó bá lò láàrin 20 days àbí àárín 1 month either 20 days or 1 month kó lọ ṣe test ẹ ti understand fún àìsàn tí ò gbóògùn HIV ẹ gẹ́ẹ̀tì black seed ẹ fi tẹ́lẹ̀ kòkò ẹ ṣe kí ni tẹ́lẹ̀ fi tẹ́lẹ̀ kòkò ẹ kó ewé àti egbò moringa ayẹ̀rẹ́ òyìnbó ẹ kó lé lórí ẹ wá da ìtọ̀ ràkúnmí lé lórí ẹ fi ṣe lágbo kẹ́nìyẹn máa mú bí ìsínì láì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹnìyẹn ó wòsàn lórí ẹni àìsàn. Number 2 oògùn ẹ̀dà fún obìnrin àwọn obìnrin a ti sọ̀rọ̀ nípa ẹ̀dà àwọn tẹ́lẹ̀ bá ń dà láàmú oníjẹ́ kó oyún dè dúró sí bọ́dì oyún ò ní dúró oyún ò ní dúró ẹni kíro ẹni bẹ́ẹ̀ kó bá wá béèrè fún oògùn ẹ̀dà ẹ má gbé sí ara wọn oògùn ẹ̀dà lélẹ̀ àti sọ ti HIV síwájú oògùn ẹ̀dà fún obìnrin ẹ gẹ́ẹ̀tì sperm leak àbí kí ni wọ́n ń pè so oògùn ẹ̀dà làámọ̀ sí Yorùbá ìmọ̀ òyìnbó ẹ̀ so tó jẹ́ pé tóbìnrin àtọkọ ẹ bá ní àjọṣepọ̀ tí sperm yẹn máa padà máa jáde lára obìnrin yẹn àìdá bóyá ó sùn ni àbí bóyá ó dìde dúró láfítà tó wọn ọjọ́ ní sáà ní tán tí nǹkan tó kọ ẹ drop sáré tó máa jáde padà lójú ara yẹn ẹ̀dà ni Yorùbá ń pè ẹ ti understand so ẹ gbìyànjú kẹ́ bá gẹ́ẹ̀tì ewé ọgbọ́ àti abèrè ewé ọgbọ́ àti abèrè àti ìyèrè yẹn àwọn ìyá ayé àtijọ́ wọ́n máa ń lọ wọ́n fi ń ṣe ọbẹ̀ ìyèrè orí wúríwúrí báyìí wọ́n máa fi ń ṣe ọbẹ̀ ògùn náà ó kọ́mọ̀ sí so ewé ọgbọ́ tútù abèrè àti ìyèrè ẹ lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kó kúnná dáadáa tó bá kúnná dáadáa ṣẹ́mọ̀ tó bá pọ̀ ìtutù kò sí bẹ́ẹ̀ fẹ́ jọ but bẹ́ẹ̀ tẹ́ bá ti gun tán yẹn ẹ pín sí méjì tẹ́ bá ti pín sí méjì ẹ fi ìdá kan po ọṣẹ sẹ́gbẹ́ kan ìdá kejì yẹn sa sínú ilé kó gbẹ wọn kì í ṣàgún mu sóòrùn ìbòjì lẹ máa sa sí tó bá ti gbẹ ẹ wá gun ẹ tún gún dáadáa ẹ síìvù ẹ tẹ́ bá síìvù ẹ tẹ́ bá jọ tó dàbí èlùbọ́ ẹni tí ẹ̀dá ń dà láàmú yẹn tí sperm máa ń padà lára ẹ̀ obìnrin kó máa bu ṣíbí kan láàárọ̀ kó fi lo omi gbóná àbí kó fi mu ẹ̀kọ ṣíbí kan náà lálẹ́ náà kó ṣe bẹ́ẹ̀ ọṣẹ yẹn pé ìgbà tẹ́ lọ kíní ẹ̀tàn ìpín sí méjì ẹ ti pòdà kan mọ́ṣẹ èyí tẹ́ pò mọ́ṣẹ yẹn kó máa bù díẹ̀ díẹ̀ ńbẹ̀ tó bá ti wẹ̀ tán kó máa fi fọ ojú ara ẹ̀ bí sínú láàyè ẹ̀dá ò dúró kò jù bẹ́ẹ̀ lọ ṣẹ́rẹ́ àwọn oògùn tó bá máa ṣiṣẹ́ kì í pọ̀ pé orí kíní ẹ wá wéwé kíní egbò kíní kan àwọn oògùn tó bá pọ̀ náà ní pé kò ní ṣiṣẹ́ o but ibi táyé ń lọ sí àwọn èèyàn mi wà níbi tó pé wọ́n ti lè rí material so à ń láti nǹkan ẹyọkan méjì nígbà táwa ń ṣe training tá à ń kọ́ gbogbo nǹkan wọ̀nyẹn àwọn bàbá títọ́ máa ń jẹ́ kó yọ pé tó a mọ̀ pé ẹ ń kọ́ nǹkan báyìí à ń kọ́ yín nǹkan báyìí à ń kọ́ yín báyìí jẹ́ ká tún máa kọ́ yín láwọn quick action nǹkan ẹyọkan sí méjì tí bùkátà ó sì mọ bíyà bí sínú láì ẹ ti get ẹ
nígbà tí ẹ bá kọ́ nǹkan tán tẹ kọ́ àwọn ètò oògùn lórí ìwòsàn lóríṣiríṣi èmi tó pé nǹkan mẹ́wàá lẹ́tòpọ̀ ní kó tó dọbẹ̀ nǹkan márùn lẹ́tòpọ̀ ní kó tó dọbẹ̀ ìyẹn tún lọ máa ń kọ́ àwọn short cut àwọn fọ́múlà àbí fọ́múlà kan wàá pè tó pé nǹkan ẹyọ kan àbí nǹkan méjì ẹ ti understand tó pé èyàn á dẹ̀ máa tẹ bá dẹ̀ ohun méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan náà ẹnìyàn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbádùn ẹnìyàn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbádùn so àdúrà gbogbo wa gbà so oògùn ẹ̀dà àtògùn HIV nìyẹn so oògùn HIV lánìkẹ́ lọ wá black seed kẹ́dẹ̀ bá wa wá moringa leaf and root ewé moringa àti egbò moringa kẹ́dẹ̀ bá wa wá ìtọ̀ ràkúnmí òun lẹ́ẹ̀fì yanjú ti HIV àrùn tí ò gbóògùn ti ẹ̀dà fáwọn obìnrin àníkẹ́ wá ewé ọgbọ́ àti abèrè orí pẹlẹpẹlẹpẹlẹpẹlẹpẹlẹ báyìí ó fẹ́ yẹ́lò àkọ́kọ́ nílẹ̀ lọ́nà kan bíi yẹ́lò bíi ẹtì ọ̀dọ́dà lẹ́ yẹ́lò so tẹ̀bá wá bó lẹ́lọ́ nìyẹn ẹ̀ṣẹ̀ máa tún wá rí bíi ẹ̀pà kan nínú ẹ̀ ó máa lé ó ṣòro ogún ṣá ní abèrè yẹn abèrè ewé ọgbọ́ àti ìyèrè ní wíníwíní báyìí wọ́n fi sọ́bẹ̀ ní tẹ́ bá gbé lóko dáadáa wọ́n dẹ̀ máa fi ń ṣe àwọn ọbẹ̀ ètò àwọn nǹkan wòsàn àwọn ọbẹ̀ bóyá bí wẹ́rẹ́ ọbẹ̀ kìíní so ẹ máa bá ìyèrè pàdé ńbẹ̀ ìyèrè ewé ọgbọ́ abèrè ẹgún mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ kó kúnná dáadáa lágùnmu ẹ pín sí méjì ẹ bù díẹ̀ ńbẹ̀ ẹ fi pò ọṣẹ ẹgbẹ́sẹ̀gbẹ́ kan èyí tó kù tó bá pò tútù torí yóò tútù ewé ọgbọ́ tútù ló gún mọ́ ìgbà mídẹ̀ ní abèrè torí ó lè jẹ́ pé tútù kó má yẹn tó ti gbẹ tó bá yà ti jẹ́ pé kọ̀ọ̀kan tútù nínú àwọn materials tó gún yín òun láti ní sùúrù kó sa sí bòjì díẹ̀ tó bá ti gbẹ ẹgún padà ẹ síìvù ẹ torí nǹkan tẹ fẹ́ jẹ sínú ni torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látara pé tàbá gún àwọn àgúnmu yẹn àwọn nǹkan tá a bá fẹ́ jẹ sínú tàbá gún kó kúnná dáadáa bó ṣe ń prevent ara ẹ pé òun lo oògùn fún àìsàn kan ó tún dá wàhálà lẹ̀ ni o torí gbogbo nǹkan wọ̀nyẹn tí ò bá ti kúnná dáadáa ó lọ ń sílẹ̀ sísàlẹ̀ ìfún ẹni o ikú ni o lẹ́ẹ̀fì rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn oníṣègùn nínú àwọn àfáà ni nínú whatever ni tó pé oníṣègùn tí wọ́n ń jẹ oògùn wọ́n ẹ̀mí wọn ò kí ń sábà gùn torí pé kí ni bóyá àwọn kan tí wọ́n gún wọn lọ́kúnná tán ẹ̀rí pé tẹ bá lọ sílẹ̀ àwọn Arab dáadáa even Africa wà ń bẹ àwọn Mali àwọn Senegal ẹ̀rí pé gbogbo nǹkan wọn máa ṣe sí tíì ni gbogbo orúkọ ni mo ń sọ yìí wọ́n á ṣe sí tíì tó ń bá ti ṣe like tíì tó ń bá ti gbómi gbóná tó ń bá ti jù sínú ẹ̀ tí kinní yẹn ti yòrò sínú ẹ̀ wọ́n máa ṣe omi yẹn ni wọ́n á rọra mu bẹ̀tì àwa a máa pòpọ̀ mẹ́kọ̀ọ́ ni abomi gbóná a máa bù sọ́wọ́ báyìí a máa dá sẹ́nu a máa mú bó ṣe mú pé òun fi ń lé àìsàn kan lọ yẹn bẹ́ẹ̀ náà ni o tún damage body ẹ̀ torí àwọn nǹkan wọ̀nyẹn á lọ sílẹ̀ sí ìsàlẹ̀ ìfun ẹni so a ń láti wà very careful tá a fẹ́ lo nǹkan kan ká lọ kó kúnná dáadáa kó kúnná so gbogbo ẹni tẹ́lẹ̀ bá ń dà láàmú kó gẹ́ẹ̀tì ewé ọgbọ́ àti abèrè àti ìyèrè kó wà lọ kó kúnná dáadáa kó pín sí méjì kó pò kan mọ́ṣẹ ìkejì kó máa mu ṣíbí kan láàárọ̀ ṣíbí kan lálẹ́ kó máa fi lo ẹ̀kọ́ àbomi gbóná kó dẹ̀ máa bù láàárọ̀ ṣẹyìn kó máa fi fọ ojú ara ẹ̀ bí sínú láì ẹ̀dá stọ̀pù torí nǹkan tá a rọra sọ kékeré yìí ẹlòmíì ti wà ń lé ọkọ báyìí nǹkan tó ń yanjú láti gbà tó ti wà ń lé ọkọ nìyẹn ẹ̀dá yìí ni tí ò jẹ́ kó yún dúró lára ẹ̀ toró yún ò lè dúró so wọn bá wa máa fi ṣe ẹ́ ni kò bá wa jẹ́ náṣọ́ra ni bí sínú láì ó máa lọ àti ti oní HIV náà generally gbogbo nǹkan tá ń kọ yín bíi tó bá jẹ́ pọ́wọ́ ayé ló ń dààmú ẹ tí nǹkan yẹn ń ṣe ẹ́ tó ṣáà ti jẹ́ pé orúkọ yẹn wọ́n pè é ayé wá wà ń di ẹ̀ bí sínú láì lò ó máa lọ tó dáwọn nǹkan táwọn ń sọ yìí ó ti kárì pé ayé ẹsẹ̀ ayé ojú ayé ẹsẹ̀ ayé ó ti kárì wọn ò yọwọ́ wọn kúrò ń bẹ̀ wá lo nǹkan tó fẹ́ lò ní bí sínú láì pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run so bó ṣe jẹ́ nìyẹn ọ̀rọ̀ wa ò ní pọ̀ ó tún dijọ́ Thursday ẹ máa ṣe àwọn prógráàmù yìí fáwọn èèyàn a lè fa àìsàn ṣe sin Ọlọ́run o ẹ máa gbìyànjú ẹ máa ṣe àwọn nǹkan wọ̀nyí tẹ bá dẹ̀ rí ẹ máa comment tẹ bá ṣe ń lò ẹ máa comment ẹ dẹ̀ lè pè wá náà ẹ bá fẹ́ pè wá àbí tẹ bá fẹ́ WhatsApp wa èmi máa ń gbàgbé àti fi nọ́mbà lẹ̀ nọ́mbà wa lélẹ́yìí +27 61 295 6389 ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá sórí +27 61 295 6389 ẹ lè WhatsApp wá sí Nàìjíríà nọ́mbà náà
+234 80 34 22 11 59. Email wa globaldahiratudikrulahi@gmail.com. Also email yẹn náà ó wà lórí PayPal account wa. Àwọn tó bá ṣe sádàkọ̀ sórí Global Dahiratu Dhikrlahi Charity email yẹn PayPal email ni. So lẹ́ẹ̀kan sí account number ní fáwọn ọmọ aláìní o kẹfù nǹkan tẹ́ bá lágbára ẹ mọ̀ fi síbẹ̀. Account number ní fáwọn ọmọ aláìní 0123 21 4254. Account number fáwọn ọmọ aláìní 0123 21 4254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Àdúrà wa gbà o, àdúrà wa gbà o. Bismillah kúlọ̀ Allah fún wadilá tó Sheikh Al-Imam Al-Busairi ọ̀nàgún. Bismillahir Rahmanir Rahim. Kúlẹ̀ Allah ahad Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Ashhadu an la ilaha illallah wa adahu la sharika lah. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Lahul mulku wa lahul hamd. يجي ويميت وهو على كل شيء قدير. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله له الملك والله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم من بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بمن شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. حسبي الله لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Gbìyànjú gbogbo nǹkan tẹ́ bá ń kọ́ bí ẹ try kẹ́ fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ẹ fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́ ẹ má gbowó lé o ẹ má gbowó lé o ẹ má gbowó lé o ẹ fi ṣètò Ọlọ́run. Wassalamu ila liqa'i.